máa dá kọ́lẹ́ kọ̀ọ̀kan èdè àwọn tí mo mọ̀ gan nígbà tí màá fi dá kọ́ yóò di bí 5:30 tó dákẹ́. alùsùnmù àmọ́ mo fi orin yẹn kí gbogbo àwọn tí wọ́n bẹ ní ìkàlẹ̀ gbogbo yìí ni kọ̀wárí kò lásìmẹ́ẹ̀. kọ̀wárí kọ̀hẹ̀lì àzìmọ́ni. ẹni bá mọra rẹ̀ kó ń bẹnu àwọn kọ̀wárí kò lásìmẹ́ẹ̀ mi ò yẹ nìkan kọ́lẹ̀ láì kí máa ń yan ànábì ni. Insha Allah sẹ́ẹ̀sì ní orí lórí stéèjì. bàbá rẹ̀ ó rí bọ́. mo máa ń yan ànábì ni. bí wàá yan ànábì mi yẹn mi ò rò pé ìṣẹ́jú mẹ́ta máa tó yóò tó á lò rẹ̀. bìbíkiri muhammadu tọ́ba ti dùnà yá. àmọ́ lórí ìjókòó mẹ́ẹ̀ mo fẹ́ mú ọ̀rọ̀ kan jáde mẹ́ẹ̀. ọ̀rọ̀ ẹyọ kan mo kí màmá mi alùgbà àtàwọn ìyá mi lórí ìjókòó. òun náà ni pé àwa la kọ́kọ́ jókòó síbẹ̀ táwa níwájú. àwọn àfáà kan wá dé wọ́n wá tó tí àti wọn jí wa mọ́lẹ̀. ẹ̀kọ́ kan tí mo fẹ́ kó mú bẹ̀ ni pé bí ayé ṣe rí nìyẹn. bá a ṣe wá wà lẹ́yìn tá a jókòó sẹ́yìn tí wọ́n tò àwọn kan síwájú yẹn kò túmọ̀ sí pé àtòbí mọ́. káwa wá dìde mẹ́yẹn ká máa bínú pé wọ́n tò àwọn kan jí wa mọ́lẹ̀ níwájú ṣé torí pé wọ́n tò wa mọ́lẹ̀ wá náà kéré ni. bí ayé ṣe rí nìyẹn. o lè ti máa tóbi bọ̀ kẹ́nìkan ó dé kó tún tóbi jù ọ lọ. bó o bá lè mẹ̀tẹ́ ti tóbi rẹ yẹn ó padà tóbi ju ẹnìyẹn lọ. kí ló fẹ́ bínú yàn sí. gbogbo ẹni tó wà láyé tèmù kọ́ ló tóbi. àwọn tá a di máìkì mú yìí ẹlòmíì ò ní di máìkì mú bí àmọ́ ó mọ̀ ọ́ sọ jù wá lọ. wo oníkálukú lọ gbà fọlọ́ àìnígbà ni oníjó débi ọ lọ. mo lè wá lù àfọ̀tí kíní kan days mo lè wá lù àkíní kan days yẹn tí ó bá jẹ́ pé bí ayé ṣe bọ́lá ṣe kọ́ mi nílá yé lórí ìjókòó mẹ́ yẹn tó o bá ti gbà náà wọ́n kàn mọ́ wọ́ ni o ò ní rí tí wọ́n rí mẹ́. tó ti mú àtìmá yẹn tó ti yẹ kàlígéèsì kí ló ń jẹ. kàlígéèsì Síkírù káyà bíbí ìlàmúyàsá ẹ. onílù yẹn dà àwọn onílù yẹn gbádùn gan ẹ bá mi sọ ìlú sí. yẹsì kílíkùlù bá máa bàtà. ó tó bá máa rò pé àbí òun tó fẹ́ wí ẹ̀rú bá mo tún kàn ká wà o. nǹkan wà bí o. ṣé ká túlẹ̀. pépà wà bí o. ẹyẹ ìrú bàjẹ́ ní. máa bàtà wà náà yìí máa. ìyá ṣe yìí dá. àkọlẹ̀ ní húsítà màkà àbàtà. húsítà kọ́ húsítà. húsítà màkà àbàtà. màmá kọ́ ọmọ ẹ̀ ṣe. kúsà ìwọ́n kọ̀ wojú ẹ̀ kó tẹ́lẹ̀ ìgbádùn. bó ṣe wá wà yẹn sì wọ́n kọ̀ wọ́n rò pé àtàfà àtọmọ kí wọ́n jọ gbádùn ebi ti túra mí lẹ́gbẹ̀ẹ́ wọ́n lọ gbádùn. màmá kọ ọmọ ìsè. bàbá kì í ṣe ọ̀rọ̀ wà àmọ́ kò sáyé àwọn aṣọ lórí tí mo torí àlékú àwọn ọbẹ̀ dáadáa ni. ìyá ṣe yìí dá. àkọlé ìníhù síta mọ̀ká àgàtà. àdìjàmọ́ ni wọ́n sanwó yẹn tí sanwó yìí mi dà mọ́. wọ́n mọ̀ kọ́ ọmọ yìí sí àgbáyìí yóò mọ sàlákì tó sẹ́bí ìlàwé sálẹ̀ àlẹ́ wàsálìmù tàṣílìmù sálẹ̀ àlẹ́ onímù yẹn dà wó gbẹdọgbẹdọ ó máa lu báyìí. orí àwọn là ẹ sọ kára nàbí gángan ọyà bá ń gbà. ẹgbẹ́ mi ọdún tó lọ lè fẹ́ rí yẹn rí mi bóyá mo fẹ́ gbọ́ gẹ́gẹ́ orí ẹ̀kú. يا سيدا àkọlé ìníhù síta mọ̀ká àgàtà. ومقام عزي في النفوس عظيما يا من سلكت وسبيله صلوا عليه وسلموا تسليما على المصطفى صلوا فإن صلاته
صلوا عليه وسلم ياوي المزايا مقلدا صل على محمد يرشد والهدايا بوبه تفنى سلم ولا تهنى انا لي بوبه امنا وما تمنى صل على الميزان من جاء بالقران تفوز بها على خير من النيران صل على المختار امر من الغفار ما فيه من نقصان ما فيه ايوار من جاء بالاسلام والامن والسلام رؤوف للمساكين رحيم للهيام وسالنا ظروفا سوى لنا صفوفا علمنا لهابا وغير بيدي ياوي المزايا مبالغ صل على محمد يرشد والهدايا مدى بالاسلام والامن والسلام رؤوف للمساكين رحيم للهيام ومشهور بالاخلاق وسنا وبالانفاق تلفوني والفاشاء للكديوان وسالنا ربا ربا olúwa náà kí wù. Àjọ mọ́lú ìgbà mi, mo ní àjẹ́ ẹ̀lẹ́ni ó fún mi gan. Sáwọn àlànà òfófà, ánámọ̀ náà ní bàbá wa lẹ́yìn bí ìdíyà wa. Àbá tó ní wà ní kúlì dáhùn ìdàwọ̀lá tún wà ní ìyàló. Ẹni wí. Bámi, àlùbáríkà bàbá àgbà àtàná tí ń bẹ lára yín kò ní kú lára yín láyéláyé. Àti gbogbo tí ń jẹ́nà kí mìíràn sọ́nà tó kéde lẹ́sọ̀ hánà bíkà. Bàbá náà kíkù wàlíkúlì dárí dáwùlà tún wárì dálú ọmọ ẹ̀dá tiẹ̀ tó ti kúrò mẹ́ni padà síbẹ̀ mọ́gbà lánàá. Oya, yẹ́bùkọ̀ sanáhù wà tẹ́lẹ̀ àbúlé àmàlú. Yẹ́bùkọ̀ sanáhù wà tẹ́lẹ̀ àbúlé àmàlú. Wàlíkúlì dárí dáwùlà tún wárì dálú. Wàlíkúlì dárí dáwùlà tún wárì dálú. Wàlíkúlì dárí dáwùlà tún wárì dálú. Wọ́n ní àlùbáríkà bàbá náà kí ibùtàná ní aláti àlùbáríkà wọn ní sára owó tí wọ́n ní akíntàrọ́ ti wù owó wọn pọ̀. Kódà ó tún ní sára aṣọ tí bàbá ń wọ̀ àfa àti wọn tó bí náà kí ibùtàná òsì. Bẹ́ẹ̀ bá lè mọ́yà wèrè. Bẹ́ẹ̀ náà ni tòní ẹni tí ń wọṣọ bí wọn gbogbo wà lá gbogbo ń tẹ́ wọn ní kálukú ń rò pé kálukú sàtẹ́lọ́rùn. Àlùkí bàtà ìbáraẹ̀ sí wọn lẹ́jọ́ tẹ̀ kálukú sọ̀rọ̀ ọtún kó rẹ̀ sínú ìdààmú. Ìdààmú kú ni o. Wàlíkúlì dárí ìdàwùlá tó wọ́n ní. Àlùbáríkà tẹ̀lé ẹ̀ iná aláti fi àwùlá. Tàlùbáríkà bá mi sára àwọn ọmọ tó bí aṣílà àti hum. Gbogbo wọn ni wọ́n yàn. Èwo ní ọmọ náà kí wo ni ò yàn? Ọba náà kí wù. Ayò fi àyà tí. Ó ní pé òun ní tàlẹ́ yẹn. Ayò fi lè màmá tí. Ṣé ìwé ìdá sọ̀lá ti láìláìlá?